káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀fọ́ abalẹ̀ kan dáadáa fídíò tó ń tó lẹ́gbẹ̀ẹ́ wa ti máa pílẹ̀ fún yẹ̀wò ní fídíò tó wọlé ẹgbẹ́ mi ẹ wò ó mẹ́wàá ṣẹlẹ̀ bàbá Hamzat Oriyomi ló máa jáde tọ́tọ́ tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ẹ wò ó ti bá sọ pé náà jó lóore ẹni pé kí lọ pé wẹ́wà irú àwọn àṣírí wo ni bàbá Hamzat Oriyomi tó jáde tán láti tú nípa ẹgbẹ́ gbogbo ẹ̀lẹ́mọ́ná pàdé láti dègbàdùn lẹ́kùnrẹ́ lórí ìkànnì wa lẹ́ẹ̀ní tó bá gbégbà àkọ́kọ́ dé tẹ̀ ń di àpọ̀mọ́kọ́ ni ẹ bá subscribe like comment kẹ́ share ẹ lè máa dín ráǹfààní kọ́ńtẹ́ẹ̀tì nígbàkúgbà lóò tẹ́ máa filé ta lágbo kéré ẹ̀wò gẹ́gẹ́ sọ pé fídíò wọn alẹ́ tẹ̀ máa filé fún àtọ́pọ̀lọpọ̀ evidence ta kó wá ẹ̀wò fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. get me wọ́n pe minister of defence pé kó lọ wọ́n ní kí Shettima my vice president go to Kebbi state baba ó ní ìtumọ̀ o ó lóyún gan o ó lóyún gan o. àwọn tó jẹ́ leaders wa major political leaders wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ genocide emeris náà fi sọ̀rọ̀ wọ́n rí as a Nigerian project because both Muslim and Christian ọ̀nà pa but the thing àwọn kan wà ní firing line ìdí tí wọ́n fi sọ̀rọ̀ ní Atiku has not spoken Obi has not spoken other leaders have not spoken tó Atiku bá sọ̀rọ̀ pé America máa bọ̀ àwọn north yóò hate kò ní rí bò wọn tí Obi bá sọ̀rọ̀ pé ìtàbí tó wá ní America máa wà ṣé ń gbọ́ àwọn west yóò ní kò ní rí bò wọn tí Obi bá sọ pé America máa bọ̀ àwọn north wọ́n gbòkìtì pé àwọn ló fẹ́ pa. it's alright ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí tọkọ́kọ́ kan gbogbo wa. Okay. chọ́ọ̀chì kan nìyẹn nípínlẹ̀ Kwara ní mòrò erukutan níbi tí wọ́n ti ń ṣe ìjọ CAC ni wọ́n ń ṣàdúrà lọ́wọ́ ni wọ́n gbọ́ ìbọn wọ́n yìnbọn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sá fún ẹ̀mí wọn. ẹ wo ìyá arúgbó tí ò lè rìn dáadáa yẹn. àwọn èèyàn ń sá. ẹ mọ̀ wò pé ta ló ń record fóònù yẹn ti wà lórí tripod nígbà tí wọ́n ń ṣètò lọ live ni wọ́n dẹ̀ wà kò ń ṣe recorded. so as at the time tí wọ́n ń gbúrò bọn àti ẹni tí sẹ́rí àwọn ẹni bí yẹn ìbọn náà gbé dání yẹn o wọ́n ń kó báàgì wọn náà ń kó yẹn ìbọn náà gbé wọnú chọ́ọ̀chì yẹn o àwọn nìyẹn. as at the time tí wọ́n gbúrò ìbọn ẹni tó dúró ti fóònù kò lè dúró mọ́ ó sá lọ bọ̀ fóònù ń ṣe láìfù tiẹ̀ lọ. àwọn illiterate ni àwọn tiwọn wọn ò mọ nǹkan kan wọ́n kàn wọlé wọ́n kàn ṣe tí wọ́n lọ ni wọn ò wo fóònù títí tí fóònù yẹn fi wá ring. lára àwọn tí wọ́n wà níta tí wọn ò sí nílé ìjọsìn tí wọ́n gbọ́ pé ṣẹlẹ̀ aláàbí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nílé ìjọsìn ńlọ́wọ́ ń pe ara àwọn tó wà nílé ìjọsìn pé kí ló ń ṣẹlẹ̀ ìgbà yẹn ni fóònù yẹn wá ring làwọn agbésùmọ̀mí yẹn tó mọ̀ pé fóònù wà ń bẹ̀ ni wọ́n wá mú ìgbà yẹn ni fídíò yìí tó parí. ìpínlẹ̀ Kwara ló ti ṣẹlẹ̀. general tí wọ́n sọ pé wọ́n ti pa pé wọ́n sọ pé àwọn Boko Haram pa presidency ti confam ẹ̀ pé lóòótọ́ ni wọ́n ti pa general yẹn. ṣé general tiẹ̀ ni ọ̀gágun sá major general brigadier general. èmi ẹ̀yin ló kọ́kọ́ fi ń rìn. ẹ má wá já gbàgbé o pé bí fídíò yìí ṣe wà yìí fídíò yìí wọ́n ti send ẹ̀ sí gbogbo wọ́n send ẹ̀ sí Amẹ́ríkà kò síbi tí wọ́n ti ní fídíò wò lágbàáyé o so irọ́ tó bá wù wá ká pa eléyìí ti ṣòun sí. ṣe rí
ọ̀rọ̀ sunukun ojú sunukun láfi wọ̀ ọ́ ṣe rí ó dìgbà tí a bá yọ ẹlẹ́yàmẹ̀yà kúrò náà issue of justice wa ká tó rọ́nà àbáyọ tá a bá ti yọ ẹlẹ́yàmẹ̀yà kúrò a lè rọ́nà àbáyọ tá a bá ti ro ẹlẹ́sìnmẹ̀sìn kúrò a lè rọ́nà àbáyọ ẹ̀sìn tó wù kó máa sìn tó bá ti dáràn ọ̀daràn ni ẹ́. bẹ́ẹ̀ni ẹ̀yà yòówù tó jẹ́ ẹ̀yà yòówù kó jẹ́ tó bá ti dáràn ọ̀daràn ni ẹ́. ọ̀ntì tá a bá ń tìtọ̀ ọ̀daràn bí ọ̀daràn ṣùgbọ́n ọ̀daràn àṣẹ láti wọ́n sẹ́pà àwọn èèyàn wa ni ẹ lè fẹ́ tẹ́ bá ti fọ́kàn wọn ẹ ti fọ́kàn gbogbo wa ó mú ìpọ́ daràn lápapọ̀ ni wọ́n. the problem in this country ìṣòro òlú yìí ni wípé a máa ń pọ̀ lẹ́yìn ọ̀daràn tó bá ti jẹ́ yà wa tàbí tó tọ́ jẹ́wọ̀n èèyàn wa. mo rántí one time wọ́n máa ní as incorruptible as a British judge ní wọ́n máa ń pè. Are you get what I'm saying? Wọ́n lo dis. I remember a time tó pé kan àwọn instructor tó ń ṣe tó máa ń tó bá ti ṣe driving test ní UK immediately wọ́n sọ fún ẹ kó pass ìwé àwọn wa later ní instructor àti sọ fún ẹ an instructor very close to us ó dẹ̀ fail your mate tó wá ṣe test òun ló ṣe test fún ọmọ ẹ ó dẹ̀ fail yẹ sorry you failed. Are you getting what I'm saying? Cause there's nothing go happen. Nigeria it will never happen. Kò pé mi ní ṣe dáwọ́ fún ọmọ mi ìwà tún fail yẹ. The issue of sentiments, biases, skepticisms òun ló ń da Nigeria rú di òní. Ṣẹ́rí wọ́n suggested tí mi ò ṣe rè káìpé gbogbo wa ní Nigeria for now ká gbàgbé pé ọmọ ẹ̀yà kan ni mí ọmọ ẹ̀yà kan kọ́ ni mí. Carry as a Nigerian project we want to salvage Nigeria. Kí president wa wo let's form a government of unity. Government of unity that ma face pé Nigerian project la fẹ́ face a fẹ́ mọ ibi tó ti wá but àwọn kan sì wà ní sọ pé tẹ́ bá sọ pé fẹ́ takò àwọn tó ti wá yẹn ṣé ń gbọ́ èèyàn mélòó náà ti panu gbogbo àwọn tó ń pààyàn but the president náà sọ̀rọ̀ pé ẹ lọ sí Benue ẹ lọ wá peace kí peace ṣẹlẹ̀ ẹ communal class ta ló sọ pé communal class wọn àfi kó wípé tẹ́ bá ti débẹ̀ gbogbo àwọn tẹ́ bá ti bá tó wù ọ̀bú ẹrù wọn àfi kó ẹrù wọn eliminate wọn because àwọn náà fẹ́ ṣe àwọn kan so until we get that in our senses wípé Nigerian project ló kù tá a fẹ́ ṣe báyìí ẹlẹ́sìnmẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà ó máa continue bẹ́ẹ̀ ni and nísìnyí tí Trump tún sọ̀rọ̀ ó ní so many of these things tó fi wá escalate sí ipò sí ẹ̀ sọ̀rọ̀ ni àwọn náà wà ready báyìí àwọn ready báyìí and that is when everybody will have to come on board. Atọ́kùn àwọn tó jẹ́ leaders wa major political leaders wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ genocide emeris náà fi sọ̀rọ̀ wọ́n rí as a Nigerian project because both Muslim and Christian ọ̀nà pa but the thing àwọn kan wà ní firing line ìdí tí wọ́n fi sọ̀rọ̀ ni Atiku has not spoken Obi has not spoken other leaders have not spoken tó Atiku bá sọ̀rọ̀ pé k'Amẹ́ríkà máa bọ̀ àwọn north yóò hate kò ní rí bò wọn tí Obi bá sọ̀rọ̀ pé ìtàbí tó wá ní k'Amẹ́ríkà máa wà ṣé ń gbọ́ àwọn west yóò ní kò ní rí bò wọn tí Obi bá sọ pé Amẹ́ríkà máa bọ̀ àwọn north wọ́n gbógun jù pé àwọn ló fẹ́ pa tó bá ní kí wọ́n máa wà àwọn Christian south east àwọn náà gbógun jù so our leaders wọ́n wà on the fence they cannot speak because àwọn náà wà tribalistic in nature ọpọlọ gbogbo wọn ọpọlọ ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn ló wà lọ́pọlọ wọn ọ̀ntì tí gbogbo ọba tó dẹtí sí ẹlẹ́sìnmẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà láti rojú tu Nàìjíríà. ẹ fojú eléyìí gan wò pé àwọn leaders wa tẹ̀ the so called leaders because I don't know tá a bá rí quality of leadership láàrin èèyàn tá a dẹ̀ ń pè ní leader ó yẹ ká lo the so called leader. àwọn the so called leaders yìí ṣé ẹ ní orí pé fighting for political relevance is more paramount to them than our security and some other things. bẹ́ẹ̀ni you are right sir but kí ni kan mo kàn fẹ́ sọ mo sọ ìfẹ́ mi ṣẹ́rí sir ẹ jẹ́ ìṣòro ọ̀kan fún yín. ẹ sọ. mo sọ ní ìjẹta dandan kọ́ lèyàn fi ń gbé pọ̀ o. who could be this member. lọ́sí dandan lèyàn fi ń gbé pọ̀ o. àwọn ọmọ kan náà fẹ́ra wọn wọ́n fẹ́ra wọn tán ní ìjọ alẹ́ ìjọ ètò ẹ̀kan bára wọn ṣe pọ̀ ní wọ́n bá rí pọkàn ò lè ṣe ṣẹ́dígẹ́tẹ̀
Never sọ fún obìnrin yẹn pé ó mọ̀ gbàdúrà náà ni o. Kò sí dọ́lọ́run ò lè ṣe. Kò sí dọ́lọ́run kò sí àwọn obìnrin yẹn ga marriage yẹn wúlò rẹ̀. Kò yẹ kó dàrú kò sí dọ́lọ́run. reason ni pé the marriage was based on falsehood. Ẹ̀tàn ni marriage yẹn foundation ẹ̀tàn ni wọ́n dey continue ní ẹ̀tàn. Nigerian foundation amalgamation of 1914 ẹ̀tàn ni deception fraudulent. mo dẹ̀ sọ wípé marriages mẹ́ta ló wà compromise ẹ̀yin náà sọ lánàá o èkejì ni difficult marriage dangerous marriage ìta ní lọ́wọ́ yìí ẹ̀ ń bá fẹ́ lọ ẹ̀ka ní negotiation negotiable ó wà nù kí ni after 100 years we can negotiate our lives we can negotiate tá a bá lè ṣe government of unity let's go for a referendum kí ló dé whoever wants to go ká ṣe referendum tá a bá ṣe restructuring tá a bá lè ṣe restructuring let's go for a referendum kó kálukú balẹ̀ ẹ̀ lọ. to your tent to Israel because ń ṣe kankan náà rárá we are not the same thing. onígbà táàbì ìdìbò igbákejì ààrẹ ọlá ó di ẹkọ́nọ́mì kankan mú ó lọ́wọ́ mójútó security. níbi tí mo fẹ́ lọ́rùn lé lórí nù láàárọ̀ yìí wọ́n ti rán wọn lọ lálẹ́ àná nígbà tí bàbá ń lọ South Africa wọ́n ní pé kí vice president wọ́n ní kí iṣẹ́ tí màmá lọ kébí ẹ̀ gẹ́tì mi wọ́n pe minister of defence pé kó lọ wọ́n ní kí iṣẹ́ tí my vice president go to Kebbi state bàbá ó nítumọ̀ ó lóyún ga o ibi tó ti lóyún ni ẹ mú statement kan bọ̀ mi ìjẹ́ parí statement jẹ́ pé ṣé bí wọ́n fi ẹ̀sùn kan àwọn náà. èmi ò sọ o. ṣé ẹ̀kẹ́jẹ́ sí wọ́n ti fẹ̀sùn kan wọ́n rí o. náà nǹkan tẹ́mi sọ ni pé tó fi ní kí iṣẹ́ tí màmá lọ Kebbi state ọ̀rọ̀ yẹn lóyún gan o náà ti fún minister kí iṣẹ́ màtáwálé o. odidi vice president wọ́n gbé lọ pé kó máa lọ Kebbi state ẹni gbé kìíní kan wá náà ni ó máa ti lọ rẹ̀. kí ló túmọ̀ yẹn. meaning that ìgbà tá a fẹ́ dìbò ní 2015 gbogbo eré tẹ sákàkiri tẹ kún ọjọ́ láti pé the baboons and the monkey will rose in blood ẹ lọ yanjú ọ̀rọ̀ yẹn o nǹkan tó jẹ́ Tinubu Yorùbá ni wọ́n o bàbá yẹn Yorùbá gidi ni wọ́n o ó yé wọn gan o wọ́n gbọ́ Yorùbá wọ́n gbọ́wé o Shettima máa lọ Kebbi ṣe lọ yanjú ẹ̀ ìtumọ̀ yẹn dẹ̀ jẹ́ ẹ̀ dẹ̀ rí pé lílọ sí lọ báwọn èèyàn rẹ sọ̀rọ̀ bí wọ́n ṣe no ẹ̀yàn wà ní ṣàǹfọ̀dọ̀ wa wọ́n ti kó nǹkan tó ṣe rí pé ìtajọ mọ̀ ni ó wípé àwọn ọmọ tẹ́ ẹ lọ jí gbé nínú igbó yìí ìtọ̀sẹ̀ ló nà yọ gbogbo kìíní yìí ọ̀gá o ẹ wọ kámbàsì lórí jíìsì yẹn kọ́ ló mọ́ta o go there now go and settle it. ṣẹ́gẹ́tẹ̀ ní tó wọ́n election exactly wọ́n fi tó yà mí lẹ́nu nìyẹn pé ṣé wọ́n mọ̀ pa defence wọ́n lè mọ̀ pa gbésùmọ̀ mi wọ́n lè lọ school rẹ̀ wọ́n lọ school gbésùmọ̀ mi gbogbo orúkọ bẹ́ẹ̀ ni wọ́n wò bàbá Tinubu òní dédé sọ pé kíṣẹ̀ ti máa lọ tí ìbá ṣe kí wọ́n mọ̀ pé wọ́n ní knowledge ẹ̀ wọ́n mọ̀ nípa ọ̀nà tí wọ́n fi lè dẹ́kun kínní yẹn. tí n bá fẹ́ kó lọ síbi kan tí mo kó understand language wọn you can speak somebody's language ìwọ ni màá rán lọ. that is it ìlọjọ kan náà wọn kì í ṣe language nìkan bàbá methodology kun torí pé níbẹ̀ yẹn wọ́n ti gbénu area àbígbó yẹn rí ṣẹ́gẹ́tì àwọn dẹ̀ mọ bí wọ́n ṣe lọ wọ́n jìnnà sàn Sambisa inú jẹ́ kan sọ pé ẹ̀ẹ́dẹ̀ rí lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ní rí wàhálà mọ́ because ẹni tán rán lọ gbogbo àwọn ọmọ ẹni wọ́n rí gbà padà kọ́sí mo mọ̀ pé ẹni tó lọ yìí kì í ṣe minister of defence ṣùgbọ́n àwọn gangan defence nìyẹn láyé ara wọn. ṣé ẹ fi pé àwọn kan ń ṣe kàkà kéku mọ́ jẹ́ ṣèṣe àfisà wàdànù. alẹ́ nìkan pè wá sórí bíi níkẹ́ ló wá ń kọ̀ níjọ́ yẹn bóyá pásítọ̀ lè rántí ẹni yẹn sọ pé ẹ kíyèsí o ó ní Kogi state ó gbóná láìpẹ́ yìí. ó sọ bẹ́ẹ̀. ṣé o máa rí bẹ́ẹ̀ ni. ó ní ní ìsìn Kogi ló kù. ó ní Kogi ló kù tí wọ́n sí ojú sí o ṣé wọ́n sí ojú sí. ó nígbà wọn ti mú. àmúpìtàn ní Kogi. ẹni yẹn sọ ń bì í ṣé kò ti wá máa ṣẹlẹ̀ báyìí. èmi náà ń gbọ́ lórí rédíò jọ yìí. good inú mi dùn so nǹkan tèmi kàn rí ni pé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tẹ́ sọ ọ̀rọ̀ ẹlẹ́sìnmẹ̀sì tẹ́ sọ ìlò ń kó bá wa ní Nàìjíríà gẹ́tẹ̀sìn kíkó báyìí dẹ̀ ní àyàfi tá a bá bẹ̀ kàn sáwọn Macedonia kan wá èmi ò sọ tẹ táwọn PDP sọ o mò ń sọ pé pẹ̀lú reality tá a jọ fojú rí àfi ká bẹ̀ kàn sáwọn tá a mọ̀ kí wọ́n lè ràn wá lọ́wọ́ for the little time. bó ṣe mọ̀ pé Kwara yìí náà a ti sọ̀rọ̀ ẹ̀ náà ń jó ni o. a ṣe bí gbogbo. kíní yẹn ń lé sí ni o. ní Kwara gbogbo ọ̀sẹ̀ gbọdọ̀ dúdú kọ̀ọ̀kan báyìí. kí ni Kwara fi jìnnà sí kí ló orúkọ àwọn Èkìtì kí ni Kwara fi wọlé sí. no kò bẹ́ẹ̀ bá ti gba kíní tẹ́ máa ń bọ̀ látàdún. ṣebí Kwara lọ Kwara pẹ̀lú Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state. no Gani Adams náà ti sọ̀rọ̀ láàárọ̀ yìí. Kwara ó ti tó Ọ̀yọ́ state tán ó ti dọ́sùn state ó ti dẹ́kìtì state. gbọ́ mélòó la fi jìnnà síra wa Ẹ̀rìnlé àti Ìlà Odò Nẹ́pàlà lápá bíi àwa àtòjìgbò àtògbómọ̀ṣọ́ apàlà sábàgbàbẹ̀ wọlé. Kwara ò tiẹ̀ da Kwara ò da fọyọ state kò da kí irú nǹkan bá ń wọ Kwara fọyọ state because ní apá òkè Ògùn
Kwara wọnú Ọ̀yọ́, Ọ̀yọ́ wọnú Kwara ni. ṣẹ́rí gbogbo bá ti ń sọ yìí mo kàn rí bẹ́ẹ̀ tí ń làágùn. mo ń làágùn gan. àánú yín dẹ̀ ń ṣe mí. ẹ mọ reason ni pé we are not treating the major issues. What are the governors doing? sáwọn governors ń dìfẹ́ tìkìrì tẹ́ ń jà kí ìgboro yìí tí wọ́n mójútó lé wọn. What are they doing? Governor wo lẹ fẹ́ kó sọ̀rọ̀? Even economically, what are they doing? Farabalẹ̀ Fẹ́mi. They have a responsibility for the safety to protect lives and property of their people. àwọn wo ni. àwọn governors. ó dẹ̀ ẹ́ dẹ̀ láwọn wo ni. What is the strategy they are putting in place? kẹ́bàsì lọ APC láàárọ̀ yìí. ohun tí mò ń sọ náà nìyẹn wípé what are they supposed to be doing? ẹ̀mí èèyàn ní ìtumọ̀ sí wọn mọ́. lives and property ò jọ wọ́n lójú. àti property ò jọ lójú lives ò lè jọ wọ́n lójú méjèèjì jọ lọ́pọ̀ ni. bàbá àti fọlọ́n sọlé lórí gbogbo ọ̀ràn gómìnà wa pátápátá ọlọ́run la fi sọlé ẹjẹ́ àgbà. am I expect láti federal? What consists of the federal is the state. federal ń gbìyànjú nǹkan tó lè ṣe. òun náà mò ń sọ ẹ má blame federal. n tó consist federal ń of the gbìyànjú nǹkan tó lè ṣe. torí federal ló control military. federal ló control. wọ́n ń gbìyànjú nǹkan tó lè ṣe. kẹ́mi bá dẹ̀ ń gbé súnmọ́ ní láti gbọ́ mi. intensify effort mọ́ ní nǹkan tá à ń sọ náà ṣùgbọ́n àwọn tó wà lọ́dọ̀ wa ń bì gan-an. ìwọ rẹ tí Adamawa tí àwọn agbésùnmọ̀mí kan gbé ìbọn kọ́ apá kan dúró lẹ́gbẹ̀ẹ́ gómìnà tán bá ya fọ́tò. fìntìrí wọ́n fún wọn pẹ̀lú òṣètù wọn fún wọn lówó ń gbà yẹn pé kán lọ bẹ̀rẹ̀ business ṣé rí àmọ́ kínní kan o pastor there is a very clear difference between repentance and remorse. ẹ gẹ́ tẹ̀ sí ó dà pé àwọn gómìnà wa ẹni tó wà remorse ni wọ́n sọ pé ó ti repent. èmi ò ríru rẹ̀ rí o bí English ò yé wọn ni o kò yé mi o. ó yé wọn o you don't understand. You see, all these ìgbésùnmọ̀mí nǹkan kan ọlọ́run tẹ́ ẹ bá trace dáadáa ẹ padà trace ó wà political. Political ni ó wà politically influenced. Ó wà politically motivated because like what you said yesterday honourable speaker ẹ dákọ̀ àwọn onígbọ̀wọ́ wọn. wọn lè dákọ̀ ọ̀dì sí o. tí bí ẹni wọn ló nígbọ̀wọ́ ẹ dẹ̀ dárúkọ pick their sources financial background wọn. ẹ̀mí dẹ̀ ń ṣòfò ẹ dẹ̀ dárúkọ onígbọ̀wọ́ wọn inú igbó rẹ láwọn ẹni ń gbé kí ni gbóúnjẹ lọ́nù igbó kí bo wọn ti ń repo sí ọ̀kadà wọn tí wọ́n fi wá kó àwọn èèyàn mọ́tò tí wọ́n ń wà wọ̀lú tí wọ́n fi ń kó ọmọ skul níbo wọ́n ti repo sí ṣé mọ́tò yẹn ò ní nọ́mbà ní tí kò wà traced ní ta ló ra mọ́tò yẹn ta ló register ẹ̀ all those things has to be traced. ibi tẹ́ gbé lọ yẹn ansa tẹ́mi ní fún ni pé gọ́ọ̀mẹ̀ntì gangan ló wà lẹ́yìn ìgbésùnmọ̀mí. ayé àwọn tó ń fi fóònù ọ̀tán ẹni pé pantami kan ló wà bẹ́tẹ̀lẹ̀ ní kíní kan. òun ló fò ọjọ́ tí wọ́n ní kíní ṣẹlẹ̀ l'Afghanistan. mínísítà wo ló jẹ́ ńgbà. pantami náà ní isa pantami ní mínísítà wo ni. communication ibi tí Alhaji Situ ti kú ló bọ́ síbẹ̀. ẹ ti gba síìmù ọ̀fẹ́. ẹsẹ̀ wa ó ṣe yé mi nìyẹn. èmi sọ ni o. ṣé ó yé mi sí pé ọ̀fẹ́ ni wọ́n mọ̀ pé síìmù fún wọn. èmi sọ ṣe ni o gẹ́tẹ̀ sí tí o ṣe tracy. gbogbo àwọn isa pantami gbogbo wọn yẹn ló yẹ kán list orúkọ kan béèrè lọ́wọ́ wọn. a lọ tòtòtòtò láti ṣe NIN. kò ní túmọ̀ báyìí. atototo àṣẹ BVN. atototo sim registration. atototo sim registration. ọ̀dọ̀ wọn bí nìkan láti nílò orúkọ bẹ́ẹ̀ yẹn. fóònù náà ni wọ́n fi ń pè tí wọ́n fi ń gba owó. bàbá ọ̀dọ̀ wọn bí nìkan wọ́n ti nílò. ṣé wọ́n sọ fún gbogbo kìíní. ṣé wọ́n sọ fún mi pé ní nọ́ọ̀tì wọn tó ní. ẹ rántí pé nígbà yẹn sàṣì wọn dá sí i àwa nìkan la ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn bí ẹni tí tó bá jọ mọ́rọ̀ òwe àtò àṣẹ NIN ẹ bí ẹ ti ń gbẹ̀mọ́ kiri tó wọnú ṣọ́ọ̀ṣì ẹ bọ Fúlàní ti ń dẹran kiri pé so ní NIN kájọ dá wọn dúró wọ́n ń lo fóònù tí wọ́n ní ẹ̀rí ń bì ní tí ọ̀kadà bá ṣubú lákòbọ̀ ń bì tí wọ́n bá ti mú fóònù tó bá ti gbé báyìí mo sọ fún níjọ́ tí wọ́n lé àwọn ọtúmọ̀ tó lé wọn wọ inú ilé wọn tó fẹ́ lé wọn lókùúta àwọn èèyàn mi ò mọ̀ gbọ́ tó wà lọ́túmọ̀ àjọ yẹn tí gbogbo wọn sá lọ lórí ibẹ̀ náà wọ́n ti gbé fóònù tó ti pe Àbújá tí wọ́n fa àwọn pípù yẹn sílẹ̀ so ọ̀dọ̀ wọn bí ni gbogbo nǹkan tẹ́ sọ ọ̀dọ̀ tí wọ́n yẹn wọ́n ní ìdẹ̀ bọ́tẹ̀ mímọ̀ yìí pé ara àwọn tó lè ràn wá lọ́wọ́ tí Gbésùnmọ̀mí ò fi lọ níṣẹ́ tí máa wà lójú lọ náà fi ní ká máa lọ kébí. Alhaji, please read my comment. Kwara State governor is not doing anything about insecurity. Onìkan wá ní. These people also enter my hometown Idofin Ayekale last month and killed people. Same thing in Okeode, now at Eruku yesterday. Yeah. Ọlọ́mọdé ń jẹ Kwara. ẹ farabalẹ̀ náà excuse me, let's get this right. àwọn kan kó bọ̀dá ní àwọn kò ní nǹkan kan ẹni tó kó bọ̀dá ní sunlé wọn wọ́n yìnbọn pa wọ́n ṣá wọn ládàá kí ló dé tí wọ́n aláìbọ̀dì láti fẹ̀rẹ̀ wọn kọ́ máa kó bọ̀ let's defend ourselves.
ọ̀rọ̀ tí kìíní sọ lẹ́sọ̀ dájú máa sọ bẹ́ẹ̀. I mean, let's begin to defend wọ́n ourselves. arrest yín tẹ́ bá rí ìbọn lọ́wọ́ yín wọ́n No, arrest kò ní mi. sọ̀rọ̀ arrest mọ́. Wọ́n arrest wa. Kò sọ̀rọ̀ arrest mọ́. ẹja lọ ra èké lónìí kílẹ̀ ò tó sí. Níbo ló ti fẹ́ ríra? Nígbà tí òkè ń ṣe agbésùmọ̀mí. ok wọ́n ń ta ẹni. Agbésùmọ̀mí ló rí èké rà náà. This is high time for restructuring. ní kí bàbá Tinubu mọ̀ waste time kọjá ṣe restructuring kí kálukú mọ ògiri ká mọ fẹ́ǹsì pé ibi àlà wa dé ní ibi àlà eléyìí dé ní ẹni tí ìbá lè ṣèdè rẹ̀ ẹ má kó state mi mọ́ ẹ má kó mi mọ́ state ẹ̀. There is a gulf of difference in these ways of life of the Fulanis, Hausas, and the Yorubas. Most Northerners half-blood Tristan. They never value human life. Value human life. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ kó sí gbogbo Northerner. Most ló pè. Most ni. Ẹ̀dá bá ti lo most náà ti kún ọ̀tán náà. No, nínú 100 a rí 80. Most ní 80. Ẹja lo some. Some. Tábà lo some 60 láti dó bẹ́ẹ̀ yẹn. Some Nigeria is a joke. Kí ni yàtọ̀? Nigeria is a joke. How do you say you forgive an addict terrorist Kò yé mi o. and recruit them into your Nigeria army? There is serious fire on the mountain. We are indeed in a dangerous marriage as said by a ní bàbá generalissimo wa ti sọ ó ní pé àwọn ti gbọ́ pé nìkan kan fẹ́ wọlé Yorùbá. It's in the paper this morning. Mr. President should not prioritize second term over insecurity in Nigeria. This killing is too much to bear. This is type of card use against Jonathan in 2014. Now the card is playing same again. Or is it because the CDs in a Yoruba man, CDS, who is CDS? CDS is a Yoruba man because during last CDS, the crime is not like this. Chief of Defence Staff. Chief of Defence Staff. Even in the agencies, discrimination wa. Láàrin ẹlẹ́yàmẹ̀yà. In the military, discrimination wa. Láàrin ẹlẹ́yàmẹ̀yà. I was in NMS in 1973. Mo lọ ṣe àwa ní Western State náà ṣe ń gbà yẹn 12 na máa ń mú ní state kọ̀ọ̀kan. So I went for the interview in Zaria, Nigerian Military School Zaria. I was in 1973. Do you know when I parí gbogbo interviews yẹn pátápátá one Hausa man called me pé you are one of the best students that we have. But ṣé mo mọ ẹni tó lè sign fún mi tó jẹ́ northerner ọmọ kékeré mi o pé tó lè sign fún mi tó wà ní army tó lè dúró fún mi èmi ọmọ aláìléèyàn ní kò sẹ́ni bọ̀ tó lè dúró fún mi. ibi ẹ̀ páàsì mọ́ náà nù. ibi mo sì páàsì mọ́ náà nù. ibi ẹ̀ páàsì ṣe é lówó ọkọ̀ lọ́wọ́. mo máa fún wa lówó gbà náà. o ti tán n tó lè jẹ́ kẹ́ pẹ́ nù bọ̀ tó wọ̀ ọkọ̀ bá ti wà lọ́wọ́ jẹ́ ọkọ̀ lẹ́wà ní trade. are you getting what I'm saying? We spent around 15 days for the interview. nígbà yẹn. ọ̀dẹ̀ lẹ pass. ọ̀dẹ̀ ni mo pass. But the man called me. mo northerners. pé you did wonderfully. ṣé o léyìn tó lè dúró fún ọ ní. Gbọ́ mi fẹ́ mi ṣé dandan ni kéèyàn dúró fún mi tó jẹ́ láti ilẹ̀ Haúsá. ṣé ìsọtọ́ fún yín tẹ́ bá rí Haúsá tó ń ta ìrèké níjọ́ yẹn tẹ́ bá pè. ọ̀pọ̀lọpọ̀ olùdíje tó bá rí kẹsẹ̀ yìí northerners náà fi dípò orúkọ south westerns. náà fi dípò orúkọ I'm telling you the truth. sáà rí lẹ́kọ̀ọ́ njó ní ni nígbà wọn fẹ́ recruit táwọn kan láti state kan lọ. So impunity yẹn ti bẹ̀rẹ̀ ti pẹ́ not now gradual elimination of the southern people ó pọ̀ bẹ́ẹ̀ gan. ṣẹ̀rí èmi tiẹ̀ fẹ́ suggest kíní kan fún Mr. President ẹ jọ so far táwọn agbésùnmọ̀mí wọ Nigerian Defence Academy ẹ jọ ṣé wọ́n lè pín káàkiri gbogbo geopolitical zone bá a ṣe pín law school káwa náà ní NDA ti alápàbí kan náà ti south náà ṣáà lè ṣe mọ́ pín law school wà l'Abuja ìkan wà ní Enugu ní Agbani adẹ̀ní kan lẹ́kọ̀ọ́ ṣáà lè pín NDA náà bẹ́ẹ̀ yẹn ni bàbá Tinubu níṣẹ́ ṣe gan o mo mọ̀ pé wọ́n ń ronú ọ̀rọ̀ second time.